Ọ̀ṣunwọ́dé. Ọ̀dìnọ́sọ̀ Ahmed. Ajé Adégòkè. Ríkẹ́. Fatima Salimon. Ọ̀hún. Fatima Salami. Àdúgbò mọ́lẹ̀. Ẹ̀sìn bá ṣe mọ́lẹ̀ ẹ̀jọ̀. Làwọn àti Fatura yìí. Làwọn àti Fatura yìí. Làwọn àmọ̀dínlọ́tura yìí. Làwọn àmọ̀dínlọ́tura yìí. Kálẹ̀ lẹ́sí sẹ́yìn. Ráyè lókè óyá. Mo láyọ̀ bá ní ẹ̀. Ìwọ kúrò lọ́wọ́ jọ. Ẹ kúrò lọ́wọ́ màmá. Òde wọlé àdúmọ̀. Lókè tó ọkùnrin jọ. Àwọn kan òdìbò ìwọ́de wọ́n ti gbà. Orí fún ọ̀hún. Óyá. Stella Fọláhàn. Ajíbọ̀dé Kapilat. Kí orúkọ yín? Wọ́n ti kí orúkọ yín. Láti ẹ̀sìn orúkọ yá. Ó lè mọ̀. Wọ́n gbọ́dọ̀ rí. Ẹ fẹ́ lórúkọ yín, orúkọ yín wà ń bẹ̀ o. Ẹ fẹ́ kù láti gbọ́ kí lórúkọ yìí láti dáàbò. Ṣé ẹ̀kọ́ sílẹ̀ wò? Ṣé ẹ̀kọ́ sílẹ̀ wò? Àwọn ọmọ ẹ̀kọ́. Àbá. Wọ́n ti korúkọ yín. Níbo wà tẹ́lẹ̀? Ẹ gbọ́ oṣù ẹ sábà ojú kò wá pè é. Wọ́n á tún tẹ̀. Bọ́lá Lákínládé ìbò. Màmá Lákínládé ìbò. Mú ìbáṣà lé. Mú ìbáṣà lé. Kò sí ti ń bẹ̀. Ọ̀dọ́ ọba tẹ́lẹ̀ rí. Mú ìbáṣà lé. Mo súnmọ́ lọ́wọ́ lákin. Gómìnà Sọmọlára wọ́n ti gbà. Ẹnìkan péré ló kù tó ti gbà wá. Ẹnìkan péré ló kù tó gbà ń bà yẹn. Ẹnìkan péré ló kù tó gbà ń bí o. Ẹnìkan péré ló kù tó gbà ń bí o. Ẹnìkan péré ló kù tó gbà láyé o. Àwọn mẹ́rin náà korúkọ ẹ̀ tí wọ́n sì gbà. Sá korúkọ ọ̀wọ́ ni. Jaili. Jaili. Mo fi ọgọ́ta àlùkùránì sọ lónìí. Sórí àwọn tí wọ́n ti ìpè yìí tí wọ́n sì gbà ẹ́. Tí n bá tẹ̀kọ̀ ọ̀rọ̀ ń bẹ̀ yẹn, tó wà lára àwọn láìpì yẹn tàbí ojú nẹ́ẹ̀sì lọ́sẹ̀ ètò òun àti àwọn tí ẹgbẹ́ iṣẹ́ ìrìnà náà fún. Ẹ̀yin tí ẹ bá ṣe ìgbà. Ẹ̀yin tí ẹ bá ṣe ìgbà. Ẹ̀yin tí ẹ bá ṣe ìgbà tí wọ́n lè ti korúkọ yín nígbà tẹ wọlé. Kí lórúkọ yín? Ó yàtọ̀ dájú mẹ́rin. Ojú mi sọ fún yẹn. Ẹ bá àti korúkọ wọn, ẹ bá àlọ́ ti korúkọ wọn. Ẹ bá àti kò ẹ̀kọ́ má dìde. Ní tá a kà á lẹ̀ ní orúkọ tó wà lọ́wọ́ ilé ẹ̀kọ́ wọlé. Abẹ́ẹ̀kọ́ ṣé bí àwọn tí wọn bá tí ì rí ṣé bá ẹ̀kọ́ sẹ́kùn lẹ̀ ni? Abẹ́ẹ̀kọ́ ni. You be surprised.